if not because of theatre wọ́n bá ti fi mí ṣòwò pé bàbá yẹn wá pé ẹni ó bá kàn pàṣẹ pé kí n dìde mo tẹ̀lé so ó dẹ̀ ṣílẹ̀kùn nínú yàrá kan kí n jókòó bẹ́ẹ̀ bàmú dẹ̀ sọ pé ìwọ lọ ṣébi tí mo fẹ́ parí life mi ṣeré tó yọjú báyìí ó kàn pé Sàláwù mo kàn wo kéní omi bọ́ lójú mi ó kàn tilẹ̀kùn padà ni. mo fẹ́ sọ ìkan ní time kan ní ìlú kan ká tó dé Àlárí meanwhile ẹnìkan ló bá wa sẹ́ẹ̀tì shrine àwọn àjẹ́ shrine yẹn inú agbo ọ̀gẹ̀dẹ̀ ló wá sẹ́ẹ̀tì ẹ̀ sí olúborí ẹni ẹ wà láyé báyìí o àwọn àjẹ́ yẹn meanwhile àṣẹ ibi tán sẹ́ẹ̀tì shrine àjẹ́ sí àṣẹ ibi tí àwọn arábí ti ń ṣe meeting. ló bá tán kí ló wá ṣẹlẹ̀. àfáà mi tó tẹ̀lé mi lọ tá ní pé àfáà mi yẹn ò tẹ̀lé mi lọ ni Rádékẹ́ arúgbó wọn wà láyé báyìí Rádékẹ́ ò bá ti dẹ nílẹ̀ nígbà tá a máa bẹ̀rẹ̀ wọ́n ti light. lálẹ́ àwọn ìyá yẹn wá dé lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n jókòó. real life ọlọ́run gbọ́. so a ti tan iná mo ti fún online everything. àkíkà ọwọ́ yìí. roll tí camera rolling báyìí iná bíi méjì pò ló kọ́ fọ́ ó blow ni o. iná yẹn ń blow bẹ́ẹ̀ ni. ó blow ni o. the next thing báyìí iná bíi 6 ládẹ̀ tán sí 7 ẹ̀kan náà ni gbogbo náà yẹn jó. pa. oh God ẹ̀kan náà Rádékẹ́ àti fún lines ká ṣe rìhásà báyìí gbà tó gbé dialogue àkọ́kọ́ báyìí ó bẹ̀ sí wúkọ́ ni. lórí kọ́ yẹn làwọn náà yẹn jólé. wow. character landlord àtọ́lì ni tú bàbá ìta. so misunderstanding wáyé time kan láàrin Gbẹ́ngà Adébóyè àti àtọ́lì àwọn méjèèjì ti di ìrọ̀rùn lé ní o. Ọlọ́run fi orí jí wọn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé. ẹ káàbọ̀ sí orí ètò Unscripted with Jeff Owólẹ́wà. lórí ètò lẹ́nìí I have one of our veterans in the building. Ara àwọn ọ̀gá wa àwọn ni mo gbé wá sí orí ètò Ẹyẹlé Funfun. Ẹ káàbọ̀ sí orí ètò sà. Ẹ káàsán. Ẹ kí àwọn aráalé. Mo kí gbogbo ẹ̀yin aráalé tí ẹ ń wo àwọn cinemas tí à ń ṣe. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́. Àmín. Owó tẹ́ fi ń ṣe data tẹ́ fi ń wo àwọn films wa lórí YouTube agbára Ọlọ́run àbùdí ní tolókun àbùdí ní ti ọlọ́sà. Orúkọ tèmi ni Ọmọọba Bíọ́dún Adéṣínà Ẹyẹlé Funfun. Ẹyẹlé Funfun, àwa mọ̀ pé you are a producer, you are a director, ìkan lára àwọn ọ̀gá wa lẹ jẹ́. Ìgbà wo gangan lẹ dé industry kò gbá inú mi o. Ẹ jẹ́ kí n bèrè torí àwọn ará ilé. Ìgbà wo lẹ dé industry? Àlọ́gá yín. Mo ti wà ní industry láti 80s. Ọ̀gá mi ni wọ́n ń pè ní Ọ̀rẹ́dùn Adénọ́pọ̀ Babalábúlé of the blessed memory. Wọ́n ti kú. So fíìmù nígbà yẹn ní 80 tí wọ́n lọ sí location fíìmù ayé ni mo ti ní opportunity láti tẹ̀lé wọn lọ sí Ọ̀sọ̀sà àti lọ ṣe fíìmù ayé nígbà yẹn even Àròpin Tènìyàn àti Àyànmọ́ àwa ń bẹ̀. So láti 80s mo ti wọ film industry. Ibo la bí yín sí, ibo lẹ ti dàgbà, education yín báwo ló ṣe jẹ́, ẹ jẹ́ káwọn ará lè mọ̀. Ìlú Ọ̀yọ́ ni wọ́n bí mi sí ṣùgbọ́n ilẹ̀ Yíbò ni mo ti dàgbà torí pé sójà ni bàbá mi. So gbogbo gba ogun abẹ́lé yẹn a wà ní Port Harcourt. So Port Harcourt ni mo ti lọ sí primary school Amaigbo primary school. Lẹ́yìn ìgbà yẹn wọ́n transfer dádì mi padà wá sí Èkó. So mo parí primary school mi ní Ansarudeen primary school ní Sọ́lọ̀. Then láti ibẹ̀ mo proceed lọ sí Ansarudeen grammar school ní Ọ̀kọ́tà. So bó ṣe ń lọ síra wọn ní sísẹ̀ntẹ̀lé nìyẹn. Now ẹ jẹ́ ká wọ inú agbami ètò. Gẹ́gẹ́ bí ìkan lára àwọn àgbààgbà wa nínú industry, ó ní àwọn information kan tí mo fẹ́ kẹ́ bá wa yànnàná, kẹ́ bá wa tan ìmọ́lẹ̀ sí. Àwọn information bíi ìgbà tí ANTP wáyé, ìgbà tí anthem ANTP
pẹ̀lẹ́pẹ̀lẹ́ orin yẹn mo fẹ́ kí ẹ sọ ìgbà tí gbogbo orin yẹn ṣẹlẹ̀ báwo ni story tó lead sí orin yẹn gbogbo ìtàn yẹn mo fẹ́ kẹ́ fún wa. ìtàn tó lágbára ni ó máa ń dùn èmi lóòótọ́ ó ti ṣẹlẹ̀ ó máa ń dùn mí bí ANTP bó ṣe fall apart tí oríṣiríṣi ẹgbẹ́ wa ó dàbí pé a ti kọ́ ni nítorí pé nígbà tí ẹgbẹ́ ANTP wà ìbẹ̀rù wà ìfẹ́ wà nítorí pé kò sí ẹnìkankan tó máa fẹ́ tàpá sí òfin àbí tó máa rú àgbàlagbà tó máa rú òfin ẹgbẹ́ àbí tó máa hùwà àìlẹ́kọ̀ọ́ sí àwọn tó jẹ́ elders àbáwọn leaders kò dàbí ayé ìsìn gbogbo ẹ ti wà rampart oníkálukú ń ṣe nǹkan tó wù láyé ANTP ìbẹ̀rù wà ṣùgbọ́n bọ́lọ̀ ṣe wá ní kó fall apart yẹn ó ti wáyé anthem ANTP pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé nígbà yẹn a wà ní Ìyẹ́sí nítorí pé Mẹ́rán ó ní first carcass tí ó kọ́kọ́ wà ní Yorùbá film industry Mẹ́rán so àwọn àgbààgbà wa bí àwọn Bigger Bass Atọ́lágbé ìyẹn Àtọ́lé kọ́lọ́nfọ̀rún kẹ́ wọn àtàwọn kan tí mi ò tiẹ̀ lè rántí ni wọ́n dá Mẹ́rán lẹ̀ àjọ wà ní abéèsì sí Mass Hotel ìbẹ̀lẹ̀ abéèsì sí ta wà so láti bẹ̀ lọ aṣáàmú bẹ́ẹ̀ yẹn tó ń kálukú ń ṣiṣẹ́ from there a wá fẹ́ ṣe ìpadàbọ̀ Abidjan bí a ṣe migrate lọ sí Ìyẹ́sí nìyẹn gbàtà dé Ìyẹ́sí ibẹ̀ là ń lò tó ń kálukú ń ṣe fíìmù ó wá di pé àwa kan ò kì í lọ sí meeting ọ̀rọ̀ yẹn ti wá ń bí àwọn tó jẹ́ pé àwọn ESCO ń gbà yẹn àtàwọn elders wa pé kí ló dé gbogbo ìgbà tá a bá fẹ́ ṣe national meeting location la máa wà pàápàá Ìyẹ́sí yẹn à kì í fẹ́ wá wọn bá kú wá ṣe meeting yẹn ń bẹ̀ ìpè òkè táwọn tí mọ̀mọ́ ò bá lọ bá òkè àkú lọ bá mọ̀mọ́ so gbogbo àwọn leaders wa nínú ANTP wọ́n wá sí Ìyẹ́sí school kan wà ní Ìyẹ́sí ibẹ̀ ni a ti ṣe meeting yẹn kọ́lọ́nfọ̀rúnkẹ́ bàbá wa dé love aisho pepper and so on and so forth ọ̀gá Bello gbogbo wọn ló wà ń bẹ̀ àwa ń ṣe meeting yẹn so aisho pepper àwọn ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ṣe wá ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n sọ nǹkan tó jẹ́ dùn ọkàn wọn pẹ̀lú nǹkan tí à ń fi àwọn èèyàn wa ń kàn dá lára so wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ti wá ká wọn lára wọ́n kàn ṣe so tán ṣe yẹn ẹ mọ̀ láyé ìgbà kan téèyàn bá ṣe yẹn ó wọ express nìyẹn wọ́n máa wọ̀ fún ni so tí aisho tán ṣe báyìí àwọn èèyàn kan wọ́ lọ ní time yẹn dẹ̀ wá jẹ́ time tí everywhere was so silent torí pọ̀rọ̀ tán sọ yẹn ó important kí ni yẹn wá ká àwọn tó jẹ́ leaders wa lára ló àwọn Adelove àtàwọn àgbààgbà òṣèré ó wá ká wọn lára inú ṣàbí wọn wọ́n fìbínú sọ̀rọ̀ pé nǹkan tí àwa ṣe yìí àwọn ọmọlẹ́yìn náà máa ṣerú ẹ̀ Ògúndé nìyẹn wọ́n ti kú ń sìn orin tí wọ́n ṣe tó jẹ́ soundtrack ó yẹ ká máa fi kẹ́kọ̀ọ́ Adelove wa kọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn bó ṣe gbé báyìí gbogbo wa kọ akọ́délẹ̀ gbogbo àwa tá a wà ní mítì yẹn bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe di anthem wa ní ANTP nìyẹn. Lórí ètò ẹ ti rí i pé àwọn information tí èmi gangan fúnra mi jókòó yìí tí mi ò gbọ́ rí òun ni wọ́n ti yànnàná ẹ̀ fún wa lórí ètò lẹ́nìí náà mo fẹ́ ká tẹ̀síwájú lórí trajectory yẹn ọmọ Mushin lèmi ìgbà tèmi náà kéré tàbá wà lórí balcony wa mo máa ń rí tí àwọn bàbá wa Tọ́lágbé tó máa ń ṣe bíi rìhásà ní ilé kan níwájú ilé wa ní Mushin ní side Káyọ̀dé street níbi ká onípàn onípàn bẹ́ẹ̀ ni so tó máa ń ṣe rìhásà yẹn a máa ń rí wọn tó máa ń ṣe bíi artist night tèrò máa pọ̀ àwọn artist máa bá tó máa ṣe tó máa jó tó máa èmi tẹ̀ ti kéré gan so mo máa ń rí gbogbo kinní yẹn bàtà wa dàgbà tèmi náà wá wọ industry mo wá ń rí bàbá Tọ́lágbé mo máa wá ń flashback time tèmi náà kéré kí ni story Mushin ṣe jẹ́ pẹ̀lú bàbá Atọ́lágbé pẹ̀lú àwọn àgbààgbà àti Mushin tó fi di pé Mẹ́rán because a mọ̀ pé Mẹ́rán is one of the most
is one of the strongest caucus. When we talk about movie industry, caucus. Ani Mẹ́ran, ani Fádèyí, ani Ọdúnfá, ani àwọn Ìbàdàn náà tún ní. So but ó dà pé Ọdúnfá, Fádèyí wọ́n wáyé lẹ́yìn Mẹ́ran. Lẹ́yìn Mẹ́ran ni the first caucus ní Yorùbá film industry Nigeria Mẹ́ran ni. Mẹ́ran ni. So it is safe to say wípé Mẹ́ran yẹn gangan ni genesis filmmaking ní Nigeria. Bẹ́ẹ̀ni. Because tọ́lá gbé time 10 sọ, according to our research, according to our information tí irú ẹ̀yìn àgbà báyìí ti sọ, time yẹn kò sí nǹkan tó ń jẹ́ English industry. English kẹ. Ẹ fún wa ní back end story gbogbo time yẹn tá à ń sọ yìí, àwa tí a jẹ́ Yorùbá film industry ni a lè sọ pé a ní movie. Nítorí pé gbogbo ìgbà tá à ń sọ yìí kò sí artist kan ní Nàìjíríà tí ò kì wá sí Mẹ́ran. Bàbá wa Alhaji bàbá wa Ndé wọ́n máa ń wá ìgbà yẹn wọ́n ń lo B2. Ọmọládẹ́gàn Alhaji Yínká Quadri gbogbo ìgbà yẹn bàbá ń lo station wagon nígbà yẹn gbogbo wọn Mẹ́ran ni gbogbo wa máa ń wá tàti máa ya fíìmù. A ní máa ń kọ Alhaji Mickey movie. Mickey movie yẹn ó ní kámẹ́rà ńgbà yẹn M7. Nígbà tó yá wọ́n ra Hitachi òun ní kámẹ́rà, so ó máa wá fún wa ní owó àwa kọ́ o because àwa náà a sì yọ̀ǹgì ńgbà yẹn o. Àwọn àgbààgbà wa bí àwọn Bigger Bass, Àtọ́lì, àwọn àgbààgbà tó jẹ́ pé wọ́n initiate Mẹ́ran, so wọ́n máa ń fún ọ lówó èlò náà fún wọn gbà yẹn bí 2,000 naira láyé gbà yẹn la fi ń produce. Kàn fi ya the whole movie. Nígbà yẹn ayé VHS. So tán bá ti wá fún wa lówó láti yá wọ́n máa kó royalties yẹn fún Mickey Movies, wọ́n á lọ edit. Ìgbà tí Big wá rí bẹ́ẹ̀ yẹn àwọn náà wá ra videos, àwọn náà edit video to video nígbà yẹn. Bẹ́ẹ̀ ni video to video. So Bigger Bass náà ń ṣe editing. Ìgbà yẹn ni wọ́n gba ilé kan sí ẹ̀yìn Mass ní Mẹ́ran lẹ́yìn Mass Hotel. Àwọn tán bá mọ̀ tí Big tán bá ń wo interview yìí sìn wọ́n á máa gbé kudos pé lóòótọ́ ni bẹ́ẹ̀ ni. Inú mi dùn Ọlọ́run jẹ́ kán pẹ́ fún wa dáadáa. So àwọn ń ṣe video to video tó yẹ pé àwa náà ń kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ wọn. Àìmọye àwọn ọmọ tó jẹ́ pé wọ́n wà ní industry nsìn tó jẹ́ pé ara Bigger Bass náà gbà kọjá. Ṣé ti yé bẹ́ẹ̀ yẹn? So bí kíní ẹ ṣe ń lọ tó ṣe ń lọ nìyẹn. Atọ́lágbé àwọn àti máa nǹkan wà yẹn sì wà láyé ń sin Ẹlẹ́kùrẹ́ náà pé. So Atọ́lágbé àtẹlẹ́kùrẹ́. Ọbalẹ́ndé ni ọ̀gá Atọ́lágbé. Bàbá Ọbalẹ́ndé. Bàbá Ọbalẹ́ndé kan náà. Bẹ́ẹ̀ ni. Tọ́wọ́n ṣe níbẹ̀. Ṣé àwọn ni ọ̀gá Atọ́lágbé. So Atọ́lágbé yẹn àtẹlẹ́kùrẹ́ náà jọ ń ṣe kọ́mẹ́dì. Ó dàbí ìgbà kan tí Gódógbó, Ajírébi àtàtẹ́yẹpẹ́. Àwọn mẹ́ta yẹn ṣàǹkó àwọn kọ̀mẹ́díà yẹn bọ́n ṣe múra wọn yẹn. Gódógbó, Ajírébi àtàtẹ́yẹpẹ́. Tí ti àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bẹ́ẹ̀ ni torí pé mo rìn súnmọ́ wọn dáadáa. Inú mi dùn pé bàbá Ajírébi wọ́n wà láyé kọ́lọ́run jẹ́ kán pẹ́ fún wa dáadáa. Bá wọn lọ sí tọ̀ dáadáa ní gbogbo Ìjẹ̀bú yẹn nígbà tá a máa ń ṣe stage. Lẹ máa ń ṣe. Dáadáa wọ́n mọ̀ mí nítòótọ́ mo máa mọ̀ ṣe stage dáadáa. Stage làwa fi kọ́ṣẹ́. Ọ̀gá mi tí mò ń sọ Ọ̀rẹ́dùn Adélọ́pọ̀ stage ni. So ìgbà yẹn tá a bá lọ sí tọ̀ báyìí fún ọdún kan a lè wà ní tọ̀. Lẹ máa lọ káàkiri. Bẹ́ẹ̀ ni o because reason ni pé àwọn kan náà máa lọ búùkù àwọn hall lọ. Báwọn yẹn ṣe ń búùkù hall lọ bẹ́ẹ̀ lẹ́ni tó ń tẹ pósítà tó ń lẹ pósítà òun tẹ̀lé òun lẹ because wọ́n ti máa list àmọ́ pé kò sáyé fóònù gbà yẹn o. Wọ́n máa list gbogbo ìlú tó máa lọ àti àwọn hall tó wà nínú ìlú yẹn tá a ti máa perform. So òun á ti gbà tóun bá ti ń lọ báyìí a máa fún ní a week ẹni tó ń lẹ pósítà máa kó pósítà òun lọ. So tó bá ti dé ìlú àkọ́kọ́ á dé inú hall yẹn ṣé wọ́n ti arrange wọn ní bẹ́ẹ̀ ni wọ́n á ti fún wọn date á kọ date yẹn òun á bẹ̀rẹ̀ sílẹ̀ pósítà bó bá ṣe ń ṣe nìyẹn. So a máa lọ from one village to another débi pé a máa wà ń tọ̀ fún ọdún kan láì wálé. Yes láì wálé rárá. So bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ nìyẹn. Then nígbà tí ọ̀rọ̀ home video dẹ̀ wáyé Ọlọ́run lo Muyideen Aromire of the blessed memory fún ọ̀rọ̀ fídíò. Torí pé ayé ìgbà yẹn optical àti reversal ló wà.
optical àti reversal. àti reversal kò dẹ̀ sẹ́ni tó lẹ́mìí ẹ̀ àtọ̀ sáwọn olówó yẹn ṣò tí yé bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti ya iṣẹ́ yẹn ń bí celluloid tẹ́ ti yà ń bí ìlú òyìnbó náà ti ń lọ fọ̀ kò sí studio ẹ̀ ń bí tán ti ń fọ̀ ìlú òyìnbó náà ti ń fọ̀ so àwọn nǹkan tó wà ń gbà yẹn nìyẹn Àjàní Ògúnadé love optical ni àtàwọn fíìmù bẹ́ẹ̀ náà lọ so gbà tí Arómiré lórí pé Arómiré is a journalist an artistic designer ni tó yẹ pé artist yìí ṣe èmi náà artistic designer ni mí mo gba ẹgbẹ́ wọn kọjá nígbà yẹn kọ́lọ́n foríjì wọn kọ́lọ́n foríjì wọn Paul Ògúntọ́lá nílé dáàdì wọn wà ibẹ̀ là ń lò fún ọ́fíìsì ní Mushin ní after alásàlátù Paul Ògúntọ́lá so bí o ṣe jẹ́ ni ní tàìmì yẹn Arómiré náà máa ń ṣe bí Ògúndé ni Ògúndé tó lè wọ location pé òun fẹ́ ṣe fíìmù wọn kọ́ máa tọ̀ lọ story tó fẹ́ fi ṣe fíìmù yẹn wọn á kọ́ gbé lọ sí tọ̀ káàkiri tó bá padà dé báyìí bẹ́ẹ̀ ni stage performance Destiny orí tí Ògúndé gbé lọ sí ìlú òyìnbó wọ́n ti stage ẹ̀ ń bí dáadáa so bí Ògúndé ṣe máa ń ṣe nìyẹn a kọ́ lọ stage gbogbo a kọ́ stage story yẹn kó tó wá dé tó bá máa fi dé báyìí a kàn wọ location ni àwọn òyìnbó ló dẹ̀ ń yaṣẹ́ Ògúndé. àwọn òyìnbó gangan náà máa wá láti ìlú òyìnbó. òyìnbó ni 2 weeks náà máa lò àwa dẹ̀ ti máa wà ní location ní a month before kan tó dé. kí lẹ̀ ń ṣe ní a month before. ẹ ṣe a month yẹn ni ẹ mọ̀ pé Ògúndé ní location Vim Village ní Ọ̀sọ̀sà. bẹ́ẹ̀ni. so tán bá ti fẹ́ ya iṣẹ́ bẹ́ẹ̀ yẹn gbogbo ilé tán fẹ́ lò nínú fíìmù yẹn a máa tún kọ́ ni. a máa tún kọ́ ni. nínú Ọ̀sọ̀sà yẹn náà. bẹ́ẹ̀ ni ní Vim Village wọn so a máa tún kọ́ ni gbogbo àwọn ọmọọṣẹ́ àwọn náà máa dà síbẹ̀ tá máa po kínní amọ̀ tó máa ọ̀rọ̀ tí mò ń sọ yìí Madam Sajẹ wọ́n lè witness ẹ̀ bẹ́ẹ̀ ni a jọ wà ní àyànmọ́ ni pẹ̀lú Madam Sajẹ àtọkọ wọn bàbá Fizz bàbá Balógun so ṣẹ́mọ̀ so oṣù kan láti wọ́n máa ṣe rìhásà orin a máa ṣe rìhásà gbá ilé ọ̀ṣẹ́ ìtura àwọn kan ló máa set ẹ̀ so gbogbo kíní a ti wà ńlẹ̀ táwọn òyìnbó bá dé 2 weeks péré náà máa lò náà máa fi ya náà máa fi ya because owó wọn 2 weeks nígbà yẹn wọ́n bá fẹ́ ṣe effect pé ìjì propeller helicopter ni bàbá máa ń lò. helicopter máa fò báyìí. kò ní fò kí ní engine ẹ̀ náà máa ń lò bẹ́ẹ̀ ni wọ́n máa gbó propeller yẹn sẹ́gbẹ́ kan báyìí propeller fan yẹn bẹ́ẹ̀ ni so tó bá ti sílẹ̀ báyìí gbogbo ìjì máa bẹ̀ sí já ewéko everything ẹ máa believe everything máa mi báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ kò kí n ṣe effect no wọ́n yà rí ni propeller real ni kí ní engine helicopter ni bàbá Ògúndé máa ń lò bẹ́ẹ̀ ni. àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ sí ẹ gbé àwọn analysis yín lọ sáwọn level kan ó ti wá ń fara pẹ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí pé àwọn èèyàn ti ń ya big screen movies wọ́n ti ń ya epic movies orí scale tí wọ́n ti ń ya àwọn films táwọn wò ń sìn yẹn I will cite some instances bíi tẹ́ bá wo orú Agẹṣinkólé Fẹ́mi Adébáyọ̀ tẹ́ bá wo Jagunjagun Fẹ́mi Adébáyọ̀ tẹ́ bá wo Seven Doors Fẹ́mi Adébáyọ̀ àwọn movies yẹn ẹ máa rí pé the amount of resources the amount of effort àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n kó sí inú film production àwọn. ó dàbí ìgbà téèyàn ya optical nígbà yẹn ni that is why tí wọ́n fi sọ yí pé cinema ṣe mọ̀ pé nígbà yẹn optical and reversal is a cinema. lórí celluloid. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ń jẹ́ home video kò sí nǹkan tó ń jẹ́ home video. ẹni tí ò bá jẹun kánú. kò lè tẹ̀rọ sí kò lè tẹ̀rí sí. lẹ́yìn kẹrin a máa ṣe stage yìí. stage ni kò sí home video kò sí anything stage ni but nígbà tí Ọlọ́run wò pé àsìkò tó fún àwọn kan náà láti gbádùn industry ní time yẹn Arómiré tó bá fẹ́ ṣe stage àwọn náà máa ń ṣe stage tó bá kọ story pé inú igbó wà ń bẹ̀ Arómiré máa gbé kámẹ́rà camcorder wọ́n lọ record inú igbó bẹ́ẹ̀ ni ẹ ṣe lọ inú igbó ìrìnàjò tó rìn inú igbó so tó bá fẹ́ ṣe stage tó bá wà pé ẹni ẹ kú òun lé lórí stage pé ó ń lọ inú igbó wọ́n á kàn gbé sí orí screen ni wọ́n fi projector ẹ ṣe wọ́n fi sórí screen wọ́n wá rẹ ní ẹnu gbogbo ìyá tó jẹ́ ẹnu gbó. so wọ́n shoot stage yẹn to the movie to stage. so gbà tó yá Ọlọ́run kàn wò pé ó kàn fi brain yẹn lóòótọ́ ṣe mọ̀ yí pé kinní kan wà ó tí Ọlọ́run bá fẹ́
gbé nǹkan kan fún èèyàn kan bóyá content tó fẹ́ fún èèyàn kan at the same time gẹ́gẹ́ bí àwọn onímọ̀ wọ́n ní èèyàn 1000 ló máa fún ó wá depend lórí ẹni tó bá tètè initiate. Ó ṣeé ṣe kí ọ̀rọ̀ home video kí Ọlọ́run fún ṣe mọ̀ pé nígbà tá à ń sọ yìí Bigger Bass Aromire wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. Understand so ó lè jẹ́ pé ńgbà yẹn bọ́lọ́run ṣe fún Aromire ní idea yẹn ó fún Big náà oníkálukú plan ẹ̀ but ẹni tó kọ́kọ́ initiate ẹ̀ Muyideen Aromire ni. Wọ́n ya ẹkùn nígbà yẹn ìyẹn náà fi ń pe Muyideen ní Mr. Movie. Muyideen Aromire tó kọ́ ṣe ń fídíò. Torí ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí brings me to the next analysis. Nígbà tí a rí Uncle Yẹmí Ṣọ́ládé tán jáde ní time kan tó sọ pé Bigger Bass ló kọ́kọ́ ya home video pé kò kí n ṣe pé living in bondage àwọn ọmọ Igbo kò kí n ṣe first. No àtọ́dọ̀ àwa tí ń ṣe home video kọ́mọ Igbo tó bẹ̀rẹ̀. Wípé bàtà wá bá bàbá Bigger Bass náà sọ̀rọ̀ wọ́n wá sọ pé 1988 làwọn ya ṣóńṣó méjì bẹ́ẹ̀ ni ṣóńṣó méjì. Ẹkùn was shot in the year 1989 wọ́n ṣe gbé analysis ẹlẹ́ni then bàtà wá ka history yẹn dáadáa síwájú àwa rí i pé 1992 làwọn ọmọ Yíbò ṣe living in bondage àkọ́kọ́ so kò possible kò jẹ́ òun ni first home video. No. but ẹ bá wo Google fún àwọn tí wọn mọ̀ wọ́n máa ná àwọn Yíbò. no àwọn kọ́ then ṣe rí aspect ṣóńṣó méjì àti ẹkùn. nǹkan tí mo kàn rí ń bẹ̀ ò ní wípé ó ṣeé ṣe kán yà at the same time. or kí Big kan ṣáájú Aromire yà ṣùgbọ́n Aromire ló kọ́kọ́ jáde. ṣètìrí ọ̀rọ̀ yìí tí ọmọdé ò bá bá ìtàn àrọ́bá dẹ̀ ní bàbá tó tó bí òwe o. Industry wa Uncle Yẹmí Ṣọ́ládé sọ kankan nínú analysis wọn ṣe nínú fídíò yẹn wọ́n ní àwọn veterans wa yẹn àwọn àgbààgbà tán dá iṣẹ́ wa yìí lẹ̀ wípé wọ́n ṣe proper documentation láwọn information kan ṣe ń tà sí ara wọn tẹ bá wá bí ẹlòmíì á ní irọ́ àwọn Ìgbò ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ wọn sórí yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ ń sìn wọ́n sọ pé irọ́ but torí pé a ṣe proper documentation nígbà yẹn so now èmi wá. ṣe rí ọ̀rọ̀ industry àbọ̀rọ̀ ọ̀tàn ó dàbí ká sọ̀rọ̀ Odùduwà tí ẹ bá rí ẹlòmíì wọ́n á ní Odùduwà tẹ̀wọ̀n ràn ẹlòmíì á sọ pé Odùduwà rìn wọlé Ifẹ̀ ṣé you understand. èwo ló jẹ́ òótọ́ ní méjèèjì. àwọn onítàn ló mọ̀ tán ṣùgbọ́n according to the history tá a wò pé bóyá ó jẹ́ new Odùduwà tẹ̀wọ̀n ràn. ẹ̀yin believe pé. bẹ́ẹ̀ ni because kéèyàn wá látòkè báyìí. ẹmọ tó ṣẹlẹ̀ ní Ifẹ̀ kì í ṣe Oòduà ní ẹ̀dá abẹ́ni tó tẹ Ifẹ̀ dó ó bá wọn rún mọlẹ̀ nílé Ifẹ̀ àwọn Ògún Ṣàngó Ọya ó bá wọn nílé Ifẹ̀ àwọn yẹn àwọn náà fẹ́ jọba Ifá wa ń sọ fún wọn pé ọba ò tí ì dé ẹ̀ lè jọba o ṣé you understand wípé tí ẹni tí ó máa jẹ ọba bá dé ẹ rí bẹ́ẹ̀ ni wípé ọ̀nà ìyanu ló dẹ̀ máa gbà dé. pé ọ̀nà ìyanu ló máa bí tàbí bí. irọ́ wọn bí o wípé ọ̀nà ìyanu ló máa gbà dé. so nígbà tí Oòduà dẹ̀fẹ̀ dé ṣé understand ó dàbí pé bíi kí ìjìjà kára san kán àwọn kí ló ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó dé kí ni strange the next thing tán máa rí i pé wọ́n kàn rí ẹni tó ń bọ̀ so gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn wọ́n lọ pàdé ẹ̀ wọ́n wá rí i pé ẹni tí Ifá ń sọ nìyí. Ifá ń sọ rèé. so bó ṣe jẹ́ nìyẹn. ẹni mi máa ń dùn tí mo bá torí ẹnu àgbà lóbi máa ń gbó sí ṣé mo tún gbà yẹn náà tó tó bí òwe o. oníkálukú ń gbìyànjú ni o tá a bá ń sọ̀rọ̀ ọ̀tàn oníkálukú ń gbìyànjú ni. èmi máa ń láì kí n máa gbọ́ irú àwọn ìtàn báyìí torí tí èèyàn bá mọ ìtàn tí èèyàn bá mọ ìṣẹ̀dálẹ̀ kò lè mọ ibi tó ń lọ èèyàn gbọ́dọ̀ mọ ibi tó ti ń bọ̀ kó tó lè mọ ibi tó ń lọ. then torí àwọn ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ ń bí láyé ìsìn then torí àwọn tí wọn rí lè mọ ìtàn bẹ́ẹ̀ ṣe ń sọ yìí oríṣiríṣi àwọn èèyàn all around the world wọ́n ń gbọ́ àwọn ìtàn tí analyse yẹn so it's very very good torí ẹ̀ mo ṣe máa ń like máa lo platform mi láti máa analyse àwọn kankan tó ń ṣókùnkùn láwọn èèyàn now
mo mọ̀ pé Gbénga Adébóyè kọ́ ló ń fọ̀nù kẹ́ Gbénga Adébóyè àmín kọ́ ló ń foríjì Gbénga Adébóyè àmín iwájú tó dojúkọ àtàwọn tó ń filẹ̀ Ọlọ́run má jẹ́ kó bàjẹ́. Now one of the most creative person tí I ever rí nínú industry ni Gbénga Adébóyè as a presenter as a a lè pè wọ́n ní content creator of course na a lè pè wọ́n ní singer. Ó ní àwọn kankan tí wọ́n ní ó ṣẹlẹ̀ láwọn according to story tá a gbọ́ tó rọ́mọ mo ṣe lèmi náà mo dẹ̀ mọ̀ Mayflower dáadáa nígbà tí Mayflower sì ń jẹ́ ọ̀dọ̀ Mayflower yẹn torí táwọn bá wá sí Mayflower láwọn time kan people like someone like me mo máa ń rí àwọn bàbá àwọn ọ̀gá wa Àjàlájà Lingo mo máa ń rí wọn bẹ́ẹ̀ gbá yẹn àwa mú sí nìyẹn àwọn ò tí ì bẹ̀rẹ̀ industry ara o àwa kàn ń fò kiri káàkiri gẹ́gẹ́ bí ọmọ Mushin ọmọ kékeré so mo fẹ́ kẹ́ fún wa ní back end story bí Mayflower ṣe wáyé ṣé meeting rẹ máa ń ṣe Mayflower ni báwo ni Mayflower ṣe jẹ́ pẹ̀lú movie industry Yorùbá nígbà yẹn then bó ṣe wá connect mọ́ Gbénga Adébóyè ẹ fún wa láwọn story yẹn. Mayflower Hotel ní Mushin ibẹ̀ la ti ń ṣe local government meeting tiwa Mushin local government. Okay. Then state meeting nígbà yẹn láyé NTP Mayflower la ti ń ṣe Lagos state meeting. Gbogbo Lagos state báyìí. Gbogbo Lagos state Mayflower ni. So Mayflower la ti ń ṣe. Ṣé ti yé bẹ́ẹ̀ yẹn? So láti bẹ̀rẹ̀ àwa Mushin local government wa nìyẹn. Bẹ̀rẹ̀ la ti ń ṣe local government Mushin meeting. Àjàlá àwọn ọ̀gá wa kọ̀ọ̀kan tó ti lọ wọ́n yapa gan. Àwọn kan dẹ̀ ṣì wà náà. Àtọ̀gá wa kan ẹ bá bínú sà ọ̀gá wa kan tó máa ń ya fíìmù kan tó ń ṣe ọlọ́pàá tó ń lo ògògó nínú fíìmù yẹn tí fíìmù yẹn popular gan wọ́n nà pé ojúwò ìyá bíbí Ọlọ́run ṣògo yẹn ló ń gbé wọ́n popular gan báyìí wọ́n ṣe movie yẹn one of the biggest Yorùbá movies ní time yẹn tó gbogbo fi ṣe lead role nínú fíìmù yẹn ẹ máa tẹ̀síwájú ẹ máa rántí. mo sì lè rántí bíi tí so bí ọ̀rọ̀ Mayflower ṣe wà ní ẹ̀kọ́ tó di pé àwa lọ sí LTV8 kó tó di pé à ń lọ ṣe meeting ní LTV8. báwo ni story yẹn ti connect mọ́ Gbénga Adébóyè. Gbénga Adébóyè kì í ṣe Mushin ni story ẹ̀ ti wáyé. Okay. Mars nígbà tá a wà Mẹ́ran ní Gbénga Adébóyè náà máa ń wá sí Mẹ́ran ìgbà yẹn náà lo B2 wọn you understand. Meanwhile Atọ́lágbé ní ilé tó ń gbé ní Onípàn landlord wọn òun ló máa ń ṣe kárátà Ìtú Bàbá Ìta tí Gbénga ṣe yẹn kárátà landlord wọn ni. Gbogbo comedy tí Gbénga Adébóyè máa ń ṣe lórí YouTube báyìí. Bẹ́ẹ̀ni tó jẹ́ ti Ìtú Bàbá Ìta. Kárátà Ìtú Bàbá Ìta yẹn. Kárátà landlord. Irọ́ Ìtú Bàbá Ìta ni kí ẹ mọ̀ pé láìsọ àbẹ́sù pinlẹ̀ wa. Ọ̀tọ̀ Ìtú Bàbá Ìta tó máa fagbó tó máa ní kán wégbó kán máa ṣe kárátà landlord Àtọ́lé ni ní Mushin. Ní real life. Ní real life. Gbogbo comedy tó máa ń ṣe lórí rédíò yẹn èèyàn kan ló máa ń ṣe bẹ́ẹ̀ gangan real life. Kì í ṣe comedy yẹn o iṣẹ́ mọ̀ pé Ìtú Bàbá Ìta ó lè ní ẹgbẹ́gbósí lẹ́nu ẹ ṣe kinní kan ẹ ṣí ṣáláńgá ẹ̀rì mọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Kárátà landlord Àtọ́lé ni. Ní real life. Ní real life bàbá yẹn bá ba wèrè ni bàbá landlord yẹn ó ń fa igbó bàbá kárátà ẹ̀ ni. Bàbá tẹ sọ ẹ̀yin mọ̀ bàbá yẹn rí. mo kọ́lọ́ má jẹ́ kí n close má Àtọ́lé mọ́ àjọ wa Mushin ni. Kọ́lọ́ ń fi orí. bí mo ṣe ń sọ yìí sí bí mo ṣe ń sọ yìí ẹlẹ́kù rẹ̀ tó jẹ́ partner wọn ìyẹn sì wà láyé a máa gbọ́ báyìí. Àwọn tó dẹ̀ mọ̀ ń pa ẹ̀ tó mọ Mushin tó mọ nǹkan tí mò ń sọ yìí wọ́n á mọ̀. Kárátà landlord Àtọ́lé ni Ìtú Bàbá Ìta. So misunderstanding wáyé time kan láàrin Gbénga Adébóyè àti Àtọ́lé àwọn méjèèjì ti dèrò ọ̀run lẹ́ni o. Ọlọ́run fi orí jí wọn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí Gbénga tán wá lo Ìtú Bàbá Ìta yẹn nínú program inú wa bí Àtọ́lé. Program yẹn trend ó popular gan. Bẹ́ẹ̀ni because Gbénga Adébóyè àjọ wà ní Mars ni nígbà tí Àtọ́lé ṣe mọ̀ Mars tá à ń wà yẹn ó ní reception níbi tí gbogbo wa máa ń jókòó sí àwọn àtàjà artist tá a máa sọ tán oríṣiríṣi ìtàn tá a máa sọ so ibẹ̀ ni Àtọ́lé ti ń sọ ọ̀rọ̀ Ìtú Bàbá Ìta landlord ẹ̀ gbogbo bó ṣe ń ṣe tó ti yé so Gbénga Adébóyè lọ lò sí program so inú wa bí Àtọ́lé pé at least tó bá tiẹ̀ máa lò ó yẹ kán jẹ́ kó ń gbọ́ so wíwá tí Gbénga wá sí Mars ọ̀rọ̀ yẹn di controversial tó dìjà ṣá tó dìjà pé ó ṣe lè happen bẹ́ẹ̀ nǹkan kan tínú bí Gbénga náà tó fi Mẹ́ran lẹ̀ so ìjọ yẹn ni Gbénga ti bínú tí ò ti wá sí Mẹ́ran mọ́ títí tó fi jáde láyé
bí ó ga o ó ṣe jẹ́ nìyẹn. tọmọdé ò bá bá tàn abárọ̀bá àrọ́bá ń bá bá àtàn. àrọ́bá dẹ̀ ní bá bá ìtàn Bẹ́ẹ̀ni. àwọn àrọ́bá tí mò ń bá àtàwọn ọ̀tàn tí mò ń gbọ́ yìí ó ń jẹ́ kí ni mi dùn ẹ ṣé gan-an. ẹ jọ mo fẹ́ bèrè pé ṣé bàbá Gbénga Adébóyè yẹn ṣé actor ni wọ́n ni àbí torí a mọ̀ pé journalist ni wọ́n Bẹ́ẹ̀ni. presenter ni wọ́n bọ̀ ṣé actor ni wọ́n ẹ̀ ń sọ pé wọ́n máa ń wá sí mass ni. Bẹ́ẹ̀ni, of course na. báwo ni. ẹnu ṣe mọ̀ yí pé gbogbo wa ọmọ ìyá ni wọ́n. ó jẹ́ musician ni o ó jẹ́ journalist ni o ó jẹ́ actor ni o under entertainment world ni gbogbo wa wà. So we are brothers. So àjọ àròpọ̀ mọ́ra wọn ni. àìmọye àwọn tó jẹ́ pé actor náà ni wọ́n tán kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ Gbénga gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ṣé you understand. So gbogbo ya at least náà Gbénga kan tó kú àwọn ló níye films tán ṣe náà. bẹ́ẹ̀ni. ṣé tiye. and téèyàn bá dẹ̀ ti in anything that you are doing tọ́lọ́n bá ti gbé ẹ gòkè báyìí tó ti di celebrity ó ti di talk of the town kò síṣẹ́ náà ní fi lọ ẹ. bẹ́ẹ̀ni. So a máa ń pè wọ́n wọ́n máa ń feature nínú àwọn fídíò yẹn àwọn náà pé ókè ó níbo mo fẹ́ lọ jẹ́ ń ṣeré yá mọ̀ pé kákọ̀ọ́sẹ́ base ni bẹ́ẹ̀ pé èyàn ò lọ́ọ̀bì kankan ọkọ jẹ́ máa lọ mẹ́ran so a bá wà ń bẹ̀ à gbọ́tàn à sọ̀tàn à ṣeré à ṣe everything. You understand? So àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn so báwọn náà ṣe di pé gbogbo wa ń pàdé ní mẹ́ran tá à ń pàdé ní mẹ́ran nìyẹn tó di pé ọdún fa lọ Fádèyí lọ nǹkan so. dájú iṣẹ́ tá à ń ṣe yìí challenges oríṣiríṣi ló máa ń wà then àwọn challenges tí àwọn tó dá iṣẹ́ wa yìí lẹ̀ nígbà yẹn tó ń ṣe challenges táwọn face ó tún yàtọ̀ sí challenges tí àwa ayé onítánẹ́ẹ̀tì yìí tá à ń face ọ̀tọ̀ọ̀tọ̀ ní tábà bí èmi náà ní challenges ti tèmi. Of course. mo wá fẹ́ kẹ́ ẹ fún wa ní 1 or 2 challenges tẹ́yìn ti face tí ẹ lè gbàgbé tó yẹ pé tẹ́ bá rántí bá máa pé ó ga o ẹ máa wá connect ẹ mọ́ era yẹn àti ìsìn yìí ẹ bá wa ṣàlàyé ẹ lẹ́yọ kọ̀ọ̀kan. ṣe rí ó yàtọ̀ gédéǹgbé o. bí báwo. ẹ̀rà àti sin tá a wà yìí à ń gbádùn ni o. gbádùn là ń ṣe báyìí. bẹ́ẹ̀ ni o kọ́lọ́run má jẹ́ kí ìgbádùn yẹn kó dópin o kó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni o. àmín. ṣe rí láyé ìgbà kan ṣe mọ̀ pé mò ń sọ fún wa yìí pé stage là ń ṣe. bẹ́ẹ̀ ni. ṣé you understand àwọn tó kọ́ṣẹ́ ń gbà yẹn wọ́n kọ́ṣẹ́ dójú àmì. I'm very sorry to say and I'm not sorry láti sọ yìí pé kì í ṣe gbogbo actors tó wà tán sìn tó lè face stage. bẹ́ẹ̀ni. because àwọn kan wà wọn ọ̀tẹ̀ mọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n tún máa ń jó láyé ìgbà yẹn náà. ní jó gan ṣé ti yé bẹ́ẹ̀ yẹn so movement on stage ó yàtọ̀. movement on stage. bẹ́ẹ̀ni so different angle of stage la ní. we have a round we have a triangle we have square we have everything ó wà lóríṣiríṣi bẹ́ẹ̀. Now ṣe rí stage ìyàwó à ń bẹ̀ gan láyé ìgbà yẹn torí pé àwa tá à ń kọ́ṣẹ́ àwa là ń bọ́ àwọn ọ̀gá wa. bíi ti báwo. ẹ ṣe number 1 tí ọ̀gá tí a bá lọ sí tá a travel tá a lọ sí tour bóyá wà ń lé ṣé you understand ìwọ ló máa lọ ṣiṣẹ́ wá fún ọ̀gá àtìyàwó láti jẹ. nígbà bẹ́ẹ̀ ni nígbà yẹn tí mo wà lọ́dọ̀ ọ̀gá mi ní Mushin mo ń ṣe conductor gan. mo ṣe conductor rí. ẹ ń pé jọlẹgbà. ní ayé móòlù ẹ kéékèèké yẹn ń gbà yẹn láti Mushin dé Ìjọra kankan bẹ́ẹ̀ yẹn. sotie so kò sí wípé à ń gbowó. tá a bá lọ stage kò sí tá a bá dé ìlú yẹn la máa bọ́ sí inú oko kò ṣe ayé ìsìn tó yẹ pé wọ́n ń ro oko lóko láyé ìgbà yẹn a bá dé ìlú míì kó tó di pé àwọn èèyàn dé ká tó ṣe propaganda a máa wọ́ọ̀dà a máa ṣe propaganda ọ̀gá tí ò bá ní mọ́tò àwa ọmọọṣẹ́ la máa di nǹkan sínú tá a máa ṣe make up tá a máa gbélù pé aago méje a ti dé o ẹ máa bọ̀ wá wò wá o ẹ máa rìn ẹ máa jó káàkiri a máa jó so nínú jíjó yẹn láyé ìgbà yẹn àwọn èèyàn bàbàrà àwọn actors láyé ìgbà yẹn tá a bá ti délé ẹlòmíì tí ò bá rówó fún wa ó lè fún wa ń gààrí ẹlòmíì lè fún wa ní ata so gbogbo orú nǹkan tá a bá dé àwọn ọmọọṣẹ́ yẹn la máa sè tá a máa jẹ ṣé tiẹ̀ so ẹlòmíì ó lè wọnú oko kó lọ yàgbàdo kó àwọn nǹkan tá à ń jẹ nìyẹn ṣé tiẹ̀ so bí ọ̀rọ̀ stage ṣe rí ní ayé ìgbà yẹn ni oríṣiríṣi challenges là ń face láyé ìgbà yẹn
ìwọ ọmọ tó bá fẹ́ ṣe tíátà wá sákò lé o. ẹ máa sákùn lé. Ta láyé gbà yẹn òbí wo ló máa fi ọmọ ẹ̀ lẹ́pẹ́ lọ ṣe tíátà kò sí tíátà bá wo tíátà so o máa sákò lé ní tó bá fẹ́ ṣe tíátà àwa máa gbọ́dọ̀ ọ̀gá afaṣọ ọ̀gá afaṣọ ìyàwó ọ̀gá ṣe so tíátà gbà yẹn ọmọ wo ń sin ọ̀gá wo ló fẹ́ lọ́mọ kan sì tó máa ní wá bá mi fọṣọ ńlé omi lásán ọmọ mi ń sìn ní industry ń sìn ọ̀gá máa gbé báàgì lọ báyìí ọmọọṣẹ́ mi á dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ so gbogbo kíní yẹn ẹ wo ó ti di ayé ó ti di ayé ó ti da ká má sọ mí ká má sọ mí then gbogbo ìgbà yẹn náà àwọn ọ̀gá yẹn àlùbáríkà wà mi ò sọ pé kò sí mọ́ǹsìn yìí ó wà o ṣùgbọ́n nígbà yẹn a lè fi wé sìn a lè fi wé sìn ìyà pọ̀ gan tó pọ̀ ṣé time kan gan bí mo ṣe wà yín sìn tí kì bá ṣe tíátà that's why mo fi wò pé mi ò lè fi tíátà lẹ̀ láyé mi if not because of tíátà wọ́n bá ti fi mí ṣòwò. bíi ti báwo kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ní time kan a máa ń lọ stage tá a máa ń lọ ṣe káàkiri yẹn tọ̀ ọ̀gá mi ọmọ ṣíwọ̀ ni Ìjẹ̀bú ṣíwọ̀ so táàmì iléyà yẹn a máa ń lọ stage ní ọ̀dọ̀ wọn so tó bá di táàmì iléyà ó ní àwọn bàbá ẹgbẹ́ wọ́n ní ìyá ẹgbẹ́ so ó ní ẹnìkan ní side 4 road yẹn ni bàbá ẹgbẹ́ ni ṣe understand so níjọ́ kan ṣá bá a ṣe tọ̀ yẹn lọ a máa ń stage níwájú ilé ẹ̀ igi oró dẹ̀ ni fi stage tí ọ̀gá mi máa ń ṣe title ẹ̀ igi oró so èmi ní Sàláwù lórúkọ mi so ìyàwó ọ̀gá mi ìyẹn ní Òbírí so àwọn yẹn babaláwo ni bàbá ẹ̀ èmi làbúrò ẹ̀ so bàbá wa dẹ̀ máa ń ṣe nǹkan tó dáa ṣe nígbà tí bàbá wa kú tóun wá jogún yẹn òun wá ń ṣèkà you understand èmi làbúrò ẹ̀ èmi ò dẹ̀ ń ṣèkà and máa ń play little comedy this thing so a máa ń stage ní 4 road lọ́dọ̀ bàbá ẹgbẹ́ wa yẹn bàbá yẹn náà ti kú ń sìn. kọ́nà forí jí wọn. bẹ́ẹ̀ ni so a máa ń stage ní ọ̀dọ̀ bàbá yẹn ní àìsùn léyà àwa lọ stage ní ìlú ọ̀gá mi ní ṣíwọ̀ níléyà so bá a ṣe máa ń ṣe nìyẹn lọ́dọọdún ó wá di time kan ṣe mọ̀ pé mo sọ fún yín pé painting máa ń ṣe painting everything ó wá ní àwọn ẹ̀kan tá a pàdé ní Jákàndé estate nígbà tí Jákàndé tó kọ́ estate yẹn mo wà lára àwọn tó lọ paint estate yẹn. Lagos state governor ọgbà yẹn. bẹ́ẹ̀ ni Alhaji àti Jákàndé wọ́n kọ́ Jákàndé estate ní Òkè Afá bẹ́ẹ̀ ni Òkè Afá ní sọ̀rọ̀ ẹ wà lára àwọn tó paint tó paint bẹ́ẹ̀ ni so àwọn tá a wá pàdé ńbẹ̀ tá a jọ jẹ́ painter ẹgbẹ́ wa wọ́n wá pàdé mi Mùṣínjọ́ kan wá ní iṣẹ́ kan wà pé ká jọ lọ ṣe kò sáyé fóònù bá a ṣe aṣáàdájọ́ àpàdé àgbéra sínú mọ́tò mọ́ ṣe gbé mi lọ sí Ìjẹ̀bú kan ní mi ní dárúkọ Ìjẹ̀bú yẹn àmì ìwà wọn fẹ́ lọ fọ̀tá mi ṣòwò ni. báwo lẹ ṣe wá yọ ń bẹ. ẹ ṣe ìyẹn ni mo fi sọ pé tíátà so bá a ṣe wọ Ìjẹ̀bú yẹn nìyẹn Ìjẹ̀bú yẹn mi fẹ́ dárúkọ ní ó critical gan ní Ìjẹ̀bú nínú àwọn Ìjẹ̀bú so bá a ṣe wọ ibẹ̀ yẹn bá a ṣe wọ ọbẹ̀ báyìí ọkàn mi kàn strike pé nǹkan kan ṣẹlẹ̀ mi ì lè sọ̀rọ̀ torí a ti wọ ó ti bọ́ sí pé a ti ń wọnú igbó so bá a ṣe dé ibi ilé yẹn báyìí wọ́n kàn ní ibi là ń lọ kí n bọ́lẹ̀ mo kàn bọ́lẹ̀ àjókòó wọ́n lọ pé bàbá yẹn wá pé ẹni yẹn nìgbà ó bá kàn pàṣẹ pé kí n dìde ǹdẹ̀ dìde mo tẹ̀lé so ó dẹ̀ ṣílẹ̀kùn nínú yàrá kan kí n jókòó bẹ́ẹ̀ ǹdẹ̀ jókòó bẹ́ẹ̀ bàmú dẹ̀ sọ pé ìwọ lọ ṣébi tí mo fẹ́ parí life mi ṣeré ó yé wọ Ọlọ́run kankan bẹ́ẹ̀ yẹn after 3 days tí àwọn tí wọ́n máa ń ṣe ètò kíní wọn yẹn wọ́n ṣà ń wá 3 days ẹ wà nínú ilé yẹn. bẹ́ẹ̀ ni nínú ilé yẹn wọ́n gbóúnjẹ fún mi ẹ̀mí mi ò jẹ after 3 days bí wọ́n ti ń wá lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n á ṣàṣìlẹ̀kùn wọ́n á wo ẹni tó wà nínú ilé wọ́n á bọ́ta wọ́n á wo ẹni tó wà nínú ilé. pé ẹran rèé. bẹ́ẹ̀ ni so bí máa yẹn ṣe yọjú báyìí ó kàn pé Sàláwù mo kàn wo kéní omi bọ́ lójú mi ó kàn tilẹ̀kùn padà ni the next thing mi mọ tán lọ sọ ló bá pè mí bó ṣe pè mí báyìí ló wá ní kí n ká lọ máa yẹn wọ lo station wagon nígbà yẹn bó ṣe ní kí n dìde nìyẹn bá dìde àbáwọnú mọ́tò bá gbé mi lọ sílé ẹ̀ ó ní kán fún mi lóúnjẹ mo nírọ́ ó ní báwo ni mo ṣe débẹ̀ mo wá explain mo ṣe débẹ̀ yẹn pé ṣé mo mọ ọ̀nà bẹ́ẹ̀ mo ní mi tiẹ̀ mọ́ bá ṣe wọ bẹ̀ mo ní mi lè mọ ọ̀nà ó ní mi tiẹ̀ gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ o kì í ṣe bẹ́ẹ̀ yẹn ò ṣe bí tí mo lè padà lọ o mo ní mi mọ́ bẹ́ẹ̀
mo ti kúrò nílé fún bíi 3 days now kò sẹ́ni tó mọ ibi tí mo wà kókó dẹ̀ sáyé fóònù fún mi lówó mọ́tò pé kẹ́tẹ̀tẹ̀ máa lọ. kí n máa lọ bí tíátà ṣe yọ mí nìyẹn. ẹni yẹn ìkan lára àwọn ọmọ iṣẹ́ àmọ́ bó ṣe jẹ́ ṣá Àwọn ó ṣáde pé ó kàn fans wá tẹ́ máa ń ṣe stage tí máa ń ṣe stage níwájú ilé wọn tá a máa ń ṣe stage fún ó dẹ̀ ti dá mi mọ̀ ṣe mọ̀ bàbá ẹgbẹ́ ọ̀gá mi ni so tí kárátà mi yẹn orúkọ mi yẹn ló fi pè mí Sàláwù ni mò ń jẹ́ nínú fíìmù nínú stage yẹn stage tó máa ń ṣe yẹn Sàláwù mo wá wòkè ó kàn lọ bá wọn pé eléyìí ń ṣe ìrántẹ́ lè lò tíátà sọkọ lọ́n jẹ́ kẹ́mi mi gùn dáadáa mi ò tiẹ̀ mí nǹkan tí mo lè níṣẹ́ mi àbí nǹkan kan and I have another work but tíátà yìí o ibi tí máa kú sí nìyẹn o. ṣé àárí torí ẹ máa ń ṣe kárátà babaláwo bẹ́ẹ̀ni in àwọn movies tí a máa ń rí iṣẹ́ wa yóò dẹ̀ wà challenging the point kan ẹlòmíì ó lè túyàn kan sílẹ̀ nínú film tàbí ó ṣe nǹkan kan nínú film ṣé àárí ibi tẹ́tí lọ ṣeré ní location nínú film débi pé bóyá gbàtẹ́ wá kúrò lóko yẹn bóyá ẹ̀mọ̀ káwọn ayé máa ń ṣẹ́jú sẹ́lòmíì pé ìwọ ló ṣe babaláwo yẹn ṣé lóòótọ́ lágbára ẹ̀mọ̀ ọdún kan ṣe ó wà o experience irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí ó wà o ẹ ṣí ẹ pẹ̀lú wa. mo fẹ́ sọ ìkan ní time kan ní ìlú kan ká tó dé Àlárì ká tó dé Àlárì mo gbàgbé ìlú yẹn ṣá kí n má tiẹ̀ dárúkọ so a lọ ṣiṣẹ́ kan Ìkòkò Èmèrè Ìkòkò Èmèrè yẹn group tí mò ń sọ ẹ̀ ìyá wa Jùmọ̀kẹ́ George àjọ wà nù group yẹn ni àwọn ni bíi president Ìkòkò Èmèrè yẹn a lọ ṣe nílùú yẹn bàtà délùú yẹn meanwhile ẹnìkan ló bá wa set shrine àwọn àjẹ́ shrine yẹn inú agbo ọ̀gẹ̀dẹ̀ ló wá set ẹ̀ sí Olúborí ẹni ẹ wà láyé báyìí o Olúborí kan náà Olúborí àgbàdo Olúborí àgbàdo ẹ ṣe ìkan lára àwọn ọ̀gá wa setman ni àwọn náà set shrine ni àwọn àjẹ́ yẹn meanwhile àṣẹ ibi tán set shrine àjẹ́ sí àṣẹ ibi tí àwọn arábí ti ń ṣe meeting. ló bá tán kí ló wá ṣẹlẹ̀. àáfàá mi tó tẹ̀lé mi lọ tá ní pé àáfàá mi yẹn ò tẹ̀lé mi lọ ni Rádékẹ́ arúgbó wọn wà láyé báyìí Rádékẹ́ ò bá ti dẹni ilẹ̀. bí báwo ni kí ló ṣẹlẹ̀. àwọn náà ṣe olórí àwọn àjẹ́. ìgbà tí adélu yẹn àáfàá mi jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àwọn máa tẹ̀lé mi lọ sí ìlú tá a ti fẹ́ lọ ṣe pé àwọn kọ̀ọ̀kan wà táwọn rí o inú mi dẹ̀ dùn ìjọ ta fẹ́ roll mo gbé wọn lọ bàtà débẹ̀ night scene ibẹ̀ la kọ́ fẹ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ibi àárín ọ̀gẹ̀dẹ̀ yẹn ibẹ̀ ni so tí àáfàá mi débẹ̀ báyìí ó kọ́ débẹ̀ ó ní Ẹ̀yẹlé kí ló tẹ wá sẹ́ẹ̀tì síbí mo ní àkànwé pé ibi nǹkan tá a fẹ́ ṣe ó ní ṣe pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ kó lè rí ibẹ̀ yẹn ilẹ̀ ẹlẹ́bẹ̀ yẹn dẹ̀ dán ẹ̀ lè mọ̀ yí pé nǹkan kan ń ṣẹlẹ̀ níbẹ̀ ibẹ̀ yẹn dán gan tó wà ókè ó neat wọ́n dẹ̀ set shine tí Olúborí set síbẹ̀ ń gbà yẹn ó ní agbára so Adékẹ́dẹ̀ ni olórí àwọn àgbà olórí àwọn àjẹ́ yẹn so wá ní ìbá tí má set síbí ìbá ní àkílà fẹ́ yóò ní kí n má wọ̀rí ó ṣàwọn àdúrà kan aṣàwọn nǹkan kan aṣàwọn nǹkan kan nígbà tá a máa bẹ̀rẹ̀ wọ́n ti light lálẹ́ àwọn ìyá yẹn wá dé lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n jókòó real life Ọlọ́run gbọ́ jẹ́bẹ̀ wà láyé Olúborí wọ́n wà Rádékẹ́ arúgbó ìjọ tẹ bá ṣe interview fún Rádékẹ́ àbẹ́rí ẹ sọ pé Ẹ̀yẹlé sọ nǹkan báyìí so a ti wà gbogbo àwọn arábí a ti múra fún wọn a ti ṣe makeup wọ́n dúró wọ́n wò yín a ti ṣe makeup àwọn ìyá yẹn wá dé ṣé ní báwọn ìyá yẹn ṣe dé lẹ́yọ kọ̀ọ̀kan aṣọ tó nọ́mà náà wọ̀ o wọ́n ṣe dé wọ́n jókòó wọ́n tó bí 5 bọ́n ṣe dé báyìí ni Jẹ́bẹ̀ wá sọ fún mi pé àáfàá mi ni Jẹ́bẹ̀ wọ́n wá ní ọlọ́pàá run ló kọ́lé sí tí wọ́n ń gbé Jẹ́bẹ̀ wá bá mi pé Ẹ̀yẹlé àwọn ìyá yẹn ti dé pé kí n má wọrí wọ́n wá yọ tẹ̀síbí wọn bẹ́ẹ̀ tí wọ́n wá lọ jókòó tì wọ́n wọ́n wá lọ jókòó tì wọ́n ṣé bí wọ́n ṣe jókòó tì wọ́n láyé ìgbà tá à ń sọ yìí ayé red dead iná yẹn tó máa tọ́ báyìí ẹ máa làágùn ayé red dead ni o so a ti tan iná mo ti fún online everything àkíkà ọwọ́ yìí roll tí camera rolling báyìí iná bíi méjì pò ló kọ́ fọ́ ó blow ni o iná yẹn ń blow bẹ́ẹ̀ ni ó blow ni o gbèsè kí ló ṣẹlẹ̀ kí lélẹ̀ kọ̀ọ̀kan ṣe mọ̀ àti ń wò pé alágídí làwọn tíátà
a change bulb torí a bá ti ń lọ sóko báyìí a máa ra bulb kó pọ̀ redhead yẹn ó yára jó bí so a ti ra bulb a change méjèèjì ẹ tún gbà sí. again the next thing báyìí iná bíi 6 ládẹ tàn sí 7 ẹ̀kan náà ni gbogbo náà yẹn jó pàpàpàpàpà. oh god ẹ̀kan náà iná yẹn tó wá jó Rádékẹ́ àti fún lines ká ṣe rìhásà báyìí gbà tó gbé dialogue àkọ́kọ́ báyìí ó bẹ̀ sí wúkọ́ ni lórí kọ́ yẹn làwọn náà yẹn jólé wow tí ò lè sọ anything ẹ má yẹ ká tanra pa o àrí iṣẹ́ yẹn yà nù ìlú yẹn ẹ ní láti kúrò nínú ìlú yẹn ni. kọ́kọ́ ní ìlú yẹn wow kọ́kọ́ ká tó dé Àlárì àrí iṣẹ́ yẹn yà o àrí iṣẹ́ yẹn yà. ẹni tó bá ní kò sí ayé ó tan ara ẹ̀. ó tan rẹ̀ ni o ó tan rẹ̀ ni o so challenges wà gan. àwọn ìyá yẹn bàtí gbogbo ẹ wá jó ẹ wá ń kó gbogbo ẹrù yín. pàápàá tí gbogbo ẹ ti jó tí bàbá yẹn náà tí ṣéwù tó ti lọ́jọ́ òun tó fa nǹkan kan gbà tán rí i pé gbogbo ẹ̀ ta ti rí i pé ẹ wá ta ti ń kó kàngàrà wa báyìí wọ́n jọ lẹ́yọ kọ̀ọ̀kan ni ẹ̀yin kẹ̀ dánimọ̀ ọmọ ṣòdókò ẹ̀ lè rí kọ̀ọ̀kan yàbí. lẹ́yìn kan bá fara ní lọ́gán ẹ dúpẹ́ ni. kọ́nà ṣàdúrà ni so challenges lóríṣiríṣi ó sì wà nísìn náà but ó yàtọ̀ civilization world la wà ẹ́ so yàtọ̀ fàájì ló ń kálukú ń ṣe. fíìmù olè ti ṣe tẹ fẹ́ release àbí ìwòta ẹ̀ṣẹ̀ tó ti wà ń ta ẹ̀ sọ fún àwọn ará ilé. fíìmù mi kan wà ní orí channel mi Ọba Ya Wèrè. Ọba Ya Wèrè. bẹ́ẹ̀ ni a ṣe ń ṣó ẹ̀ lọ́wọ́ lórí Primeless TV Primeless Afrimagic TV Ọba Ya Wèrè so Èpè Ìjẹ̀bú ló ń bọ̀ lọ́nà. Èpè Ìjẹ̀bú. bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run. ok ẹ ṣé gan tí a pè yín tí ẹ jẹ́ wa ẹ̀yin tí wà nílé Èpè Ìjẹ̀bú fíìmù wọn tí ó wà Èpè Ìjẹ̀bú àti Ọba Ya Wèrè. Ọba Ya Wèrè wà lórí YouTube bye. Primeless Africa Magic Afrimagic jàre. ok wà lórí Primeless YouTube Afrimagic. Ọba Ya Wèrè ẹ̀yin tí wà ẹ lọ fà á já ẹ lọ subscribe sórí channel wọn Primeless Afrimagic TV. ok ẹ lọ subscribe kẹ fà á já kẹ lọ bá wọn wo àwọn movies wọn thank you so much ẹ ṣé gan tí a pè yín tí ẹ jẹ́ wa ẹ kí àwọn ará ilé ní gbólóhùn kan. ẹ ṣé lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin ará ilé o mo ti ṣe àdúrà yẹn wípé ojú tẹ fi ń wò wá ojú náà ní fọ́ o àmín abudí ní tolókun abudí ní tọlọ́sà àmín a kì í bu òkun kó nípa a kì í bu ọ̀sà kó lámì ní agbára Ọlọ́run gbogbo ibi tẹ́ ti mówó yẹn Ọlọ́run á máa fi ọ̀pọ̀ rọ́pò àmín àpò ṣàṣàmùrà kì í gbẹ àpò wa ò ní gbẹ o mo tún fi àsìkò yìí mo fi ń ṣe àdúrà fún Jeff náà iwájú ìpájú báyìí ní ọ̀pẹ́ ìbìtì máa ń rí sí gbogbo àwọn èèyàn ni wọ́n máa ń gbádùn àwọn interviews yìí ìgbà tí mo débì mo ti sọ̀rọ̀ lórí interview kan so kan lè mọ̀ yìí pé à ń follow wọn so iléeṣẹ́ yóò ní jóná láíláí lágbára Ọlọ́run ẹ ṣé God bless you. àṣẹ ẹ ṣé gan sir thank you so much as we come to the end of the show Jeff Owolewa is my name I'll see you on the other side Unscripted ìletò ẹ lọ subscribe kẹ smash the notification bell yẹn kẹ bá wa fà á já God bless you for dropping those beautiful comments love you guys Jeff ẹ ṣé. Please subscribe to my YouTube channel and press the notification button.